ẹ̀yin abiyamọ ayé ẹ mọ́mọ́ sùn lórí ọ̀rọ̀ Pẹ́lá ẹ mọ́mọ́ sùn, ẹ dákun, ìyá ọmọ yìí dà? Nítowó ọmọ yìí lówó àbí ká sọ pé ṣówó ló ń dà á láàmú ni? Kéèyàn kàn déédéé gbé mọ́tò tó rà bóyá ọ̀sẹ̀ tó kọjá náà ló rà á ni bọ́sẹ̀ méjì sẹ́yìn ni, mọ́tò 90 million, 90 mílíọ̀nù náírà náà ló ṣẹ̀ṣẹ̀ ra mọ́tò yìí ló gbé ló ń wà lọ yìí. Ọmọ yìí sì ń sọ wípé ọmọ tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ pé ogún ọdún, ó ṣẹ̀ṣẹ̀ fẹ́ pé ogún ọdún ni, kò tíì pé ogún ọdún, ó ń sọ wípé òun fẹ́ para òun fún dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn, òun fẹ́ para òun. Kí ló lè ṣe? Bẹ́ẹ̀ owó sì wà, ọmọ yìí lówó lọ́wọ́, ìyá ọmọ yìí dà? Kí wá ló ṣẹlẹ̀ tí ọmọ yìí fi fẹ́ para ẹ̀? Ó tún sọ nínú fídíò, live video ló ń ṣe ní TikTok, ó lóun ò fẹ́ harm anybody, òun ò fẹ́ fi tòun kó bá anybody, òun ò fẹ́ ṣe anybody léṣe, òun fúnra ara òun lòun fẹ́ para òun. Ó dẹ̀ lọ fi mọ́tò náà kọlu nǹkan. Ẹ mọ̀ dìde sí ọ̀rọ̀ ọmọ yìí, ẹ̀yin èèyàn. Ẹ má mọ̀ wo ọmọ yẹn níran, ẹ̀yin abiyamọ ayé, ẹ mọ̀ dìde sí i. Mo ṣẹ̀ṣẹ̀ yẹn gbọ́ nǹkan tó wí nínú ọ̀rọ̀ táwọn àgbàlagbà máa ń sọ ni. Wọ́n á máa sọ wípé owó kọ́ lohun gbogbo. Wọ́n á máa sọ pé owó ìfúnyàn láyọ̀. Tán bá sọ wípé ọmọ kékeré àti ìléperu Pẹ́lá ẹ̀ lọ́dọ̀, kì í ṣọ̀dọ̀ ọmọ tí ò tí ì pógún ọdún. Tán bá ti ń sọ wípé wọ́n á máa ní pé tówó bá dọ́wọ́ ẹni wípé kì í ṣowó ló ń fúnni láyọ̀. Irú ọmọ yìí ṣé mi ì lè pè é gan ní bílíọ̀níà ládùúrú owó tọ́mọ yìí ní? Kí wá ní ìṣòro yìí gan? Wọ́n ní làwọn kò ń gbọ́, bóyá sọ pé girlfriend ẹ̀ ló fà á ni, àmọ́ nǹkan tó fà á tó fi fẹ́ para ẹ̀. Irú ọmọ yìí tọ́lọ́ ń yọ̀ǹda owó fún ọ, kí wá ló dé? Kí ló fẹ́ fa wàhálà? Kí ló fẹ́ fa à ń para ẹni? Àwọn mọ̀lẹ́bí ọmọ yìí dà? Ẹ dákun torí Ọlọ́run, kán dá sọ́rọ̀ ọmọ yìí, kán má jẹ́ kọ́mọ yìí para ẹ̀, kán má jẹ́ kọ́mọ yìí lọ. Ọmọ yìí nílò ìrànlọ́wọ́. Ṣó nígbàgbọ́ lọmọ yìí ni? Àbẹ́lẹ́sìn ìsìláàmù, àbẹ́lẹ́sìn ìbílẹ̀? Ẹ jẹ́ káwọn olórí ẹ̀sìn kan súnmọ́, àwọn tó mọ̀ dáadáa ìjọ tó ń lọ. Bí ò bá tiẹ̀ rí mọ̀lẹ́bí dá sí ọ̀rọ̀ ayé ẹ̀, ṣebí yóò ní ilé ìjọsìn tó ti ń jọ́sìn. Ẹ dákun, ẹ dá sọ́rọ̀ ọmọ yìí. Ẹ má jẹ́ kí nǹkan ṣọmọ yìí, ẹ má jẹ́ kí nǹkan ṣọmọ yìí, ẹ bí ní nǹkan tó ń là kọjá. Torí mo kàn ń wò irú nǹkan tí ọmọ yìí lè máa là kọjá ní ọmọ kékeré ní ọmọ kékeré ara rẹ̀, tí ó fi mọ sọ pé òun fẹ́ para òun ò fẹ́ fi tara òun kó bẹ́yàn, òun ò fẹ́ kẹ́mi ẹnikẹ́ni ti ọwọ́ òun bọ́, òun nìkan lòun fẹ́ dá para òun, tó sì lọ wa mọ́tò yìí tó fi kọlu nǹkan. Ipò tó wà báyìí nílé ìwòsàn kò sẹ́ni tó mọ̀, ṣùgbọ́n a kàn mọ̀ wípé ẹ̀mí rẹ̀ ò tíì bọ́. Àwọn mọ̀lẹ́bí ọmọ yìí dà? Ìyá ọmọ yìí dà? Ṣọ́mọ yìí ò ní bàbá mọ́ ni? Tí ò bá ní bàbá mọ́, ṣé bàbá kò ní mọ̀lẹ́bí? Bàbá rẹ̀ ò lẹ́bí ni? Ṣé ìyá rẹ̀ ò lẹ́bí ni? Ẹ dákun, ẹ dìde sọ́rọ̀ Pẹ́lá. Ẹ dákun, ẹ dákun, ẹ dákun, ẹ dákun, ẹ dìde sọ́rọ̀ Pẹ́lá. Ẹ̀yin abiyamọ ayé, ẹ wò ó, ẹ má wo ọmọ yìí níran. Ẹ dìde sọ́rọ̀, ẹ má wo ọmọ yìí níran. Ọ̀rọ̀ rẹ̀ nídìí ìrànlọ́wọ́. Ẹ dákun, ẹ má wo ọmọ yìí níran. Ọmọ kékeré tí ò tí ì pógún ọdún, a mọ̀ pé ọwọ́ rẹ̀ jí sówó lóòótọ́, tó wá ń sọ wípé òun fẹ́ para òun. Lọ́dún kèlò, ọdún mélòó? Mọ́tò 90 million téèyàn rà bí ọ̀sẹ̀ kan àbọ̀sẹ̀ méjì sẹ́yìn, tó wá ló fẹ́ fi para ẹ̀. Ẹ dákun, ẹ má wo ọmọ yìí níran. Ẹ̀yin abiyamọ, ẹ dìde, ẹ tara ṣàṣà, ẹ ro ti oyún oṣù 9, ẹ dìde sọ́rọ̀ ọmọ ẹ̀. Ẹ̀yin náà gbọ́ ohun tó wí fún ara rẹ̀ nínú fídíò náà. Thank you, everybody. I love you guys. Thank you. I'm going to kill myself. I swear to God, I'm not going. I'm scared. Why did I remember me? I'm scared.
I'm scared. I'm scared, man. I'm scared. I'm scared. I don't want to harm anybody. I just want to dream by myself. Let me do this by myself. Let me do this. Please. I want to die. I want to die. My body's shaking. My body's shaking. Fucking cool. You went to. No,